tó wá rí bẹ́ẹ̀ ibi ni kí ẹ máa gbọ́ ibi láyé ń gbọ́ ibi gangan ni 107.7 ìkànnì ADAMIMOGO. Ibi ni kí ẹ máa gbọ́ ibi láyé ń gbọ́ ibi gangan ni 107.7 ìkànnì ADAMIMOGO. Ibi ni kí ẹ máa gbọ́ lówùrọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní gbogbo ìgbà ẹ máa gbọ́ ADAMIMOGO. Ibi ni kí ẹ máa gbọ́ ibi láyé ń gbọ́ ibi ele dára 107.7 ìkànnì ADAMIMOGO. Ọmọ yìí mò ń jẹ́ ọ èmi rè mò ń bẹ ń bí. Olamide sọ́bẹ̀ ńlẹ́ ní àbúrò dé. Òde kẹ̀ mọ wà hàn yín mọ mi kalẹ̀. Akọ́dẹ́pọ̀lẹ́ mọ gbára lẹ́nu mi ni. Mọ́lì Olúbáyọ̀ mi ọmọ Ògúnlẹ́gẹ̀ sọ́bẹ̀ ńlẹ́ ní àbúrò. A ní wò lé lọ bì kán mọ wà ń kalẹ̀. Olamide pírísẹ́ńtà o. Mò ń jẹ́ ọ ọkùnrin ló ń ké sí Akínú. Nìṣólẹ̀. Káyìmádé. Olamide. Dámilọ́lá Kéwì ṣó ní ṣe nǹkan mi fún mi báyìí. Orí mi mọ̀ ń wú. Òpó mú lẹ́rọ ni o. Òpó mú lẹ́rọ ni ìran bàbá rẹ̀. Àwa ni. Ìwà lọ́mọ òpó mú lẹ́rọ mọ́jà lẹ́kọ̀ọ́. Ọmọ ìbánilélé. Òpóròṣọ, òpó gbàjà. Dámilọ́lá Kéwì. Ìwà lọ́mọ níní tí bá ṣọwọ́ mi. Ìwà lọ́mọ bàrà bírí o. Básì ni ẹ wá gbowó. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi nǹkan là ń bá máa rí. Wọ́n gbọ́n ta o. Bíbí ọ̀ṣáṣá. Oríṣiríṣi ìdílé ọba máa ń wọ ìsàní. Wọ́n tún sọ yìí mọ́. Bí kókó, bí urun, bí dùgbẹ́, ìyá ìgbẹ́rẹ́, ọba Olamide. Dámilọ́lá Kéwì mò ń jẹ́ ọ. Jẹ́ tún bá délé bàbá rẹ̀ ni. Àbà. Ìkòyẹ́ ẹ̀ṣọ́ nìyẹn, ìkòyẹ́ ẹ̀ṣọ́ níran bàbá tó gbọ́ lọ́mọ ni. Ìwọ ni ìkòyẹ́ ẹ̀ṣọ́. Òbí lọ́lú ọ̀hún máa kú tá a gbọ́ ti rọ. Ìwọ ló máa rọ ni, ìwọ ló máa rọ ni, ìwọ ló máa rọ ni, ìwọ ló máa rọ ni. Àrọ̀ ní kú torí ti kí wọ́n gbọ́ngàn lọ́bẹ̀rù. Wọ́n lógún burú ìkòyọ̀ délẹ́pẹ́. Wọ́n lógún burú ìkòyọ̀ pẹ̀lú àwọn lọ́kàn ni. Àdójòkó ilé gbọ́n. Alápọ̀tà bí wọn lọ́kọ̀ bàbá lákùn bàbá yìí rojú ògùn ni. Ebógun pa wọn náà ẹ̀ka dọ̀tà. Ọkọjá yẹn bẹ̀rù. Ìsúlẹ̀ èrì ní sùtà. Èjì tó kù lẹ́rìí wọn lọ bí wọ́n máa kú jẹ́ Àti rí wọn báyìí yóò ìwọ lọ́mọ kú balẹ̀ ikú dorí. Àkàràmọ̀ tó balẹ̀ wá jẹ̀dọ̀. Nítorí ọ̀dẹ̀dẹ̀ ló balẹ̀ ló jẹ fún alákọ̀ọ́ni. Ìwọ lọ́mọ gbélé. Àìgbẹ́gbẹ̀ mọ́ Gbẹ̀gbẹ̀ ẹgbẹ́ yọ ẹgbẹ́ kìmọ̀rin ẹgbẹ́ bàdàn. Kí ló wá ká? Ọmọdé yìí lẹ. Àwa làgbà, adìyẹ funfun làgbà adìyẹ. Àwa làgbà, àfẹ́ni tí a bá ti jú fún, àfẹ́ni tí a bá ti jú fún, àfẹ́ni tí a bá gbà láàyè, àfẹ́ni tí a bá ti jú fún, tí a bá ti jú fún. Èlé ṣiṣẹ́ yẹ, èlé ṣiṣẹ́ yẹ, labalábá fara rẹ̀ wẹ́yẹ. Èlé ṣiṣẹ́ yẹ, àbánikọ́ndá, àbánikọ́ndá, ikọ́ ò lè jòkúta, yóò bá lẹ́yìn. Àbánikọ́ndá, àwa la fi ṣe, àwa la fi ṣàgbàlagbà, àwa la fi ṣe. ìbà lọ́wọ́ Ọlọ́run Ọba mi Èdùmàrè.
àtókù má lè kú àtógbó má lè gbó àtóṣá má lè ṣá àtórọ̀ lóyè má lè rọ̀ lóyè àtópinyìnkìn má lè pinyìnkìn ọba tá a pète pèrò pé ká gbàjọba lọ́wọ́ rẹ̀ tá a lè gbàjọba lọ́wọ́ rẹ̀ ọba tá a wádìí rẹ̀ títí nítorí pé ká bàa lè ṣí i nídìí ó sọ́ra rẹ̀ di àwa márìdìí àìlèṣí nídìí ló fi bora rẹ̀ láṣọ òbíríǹkì tí ají pọ́jọ́ kúdà ó lé téńté lójú ayé ó rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lójú àwọn ọ̀run olùṣẹ̀dá ohun gbogbo ni ọba tó dá àwọn ọ̀kẹ́ àìmọye àmì eléyìí táwọn kan ń pè nírọ́ àkọ́kọ́ nínú bùújó ni ó bùújó gbogbo àwọn tí ń pè àmì rẹ̀ nírọ́ èyíhun nínú àlùkùránì alápọ̀nlé eléyìí tó sọ̀kalẹ̀ ní Mẹ̀dínà tí àyà rẹ̀ jẹ́ 18 àlùkùránì orí ìkẹrìnlélọ́gọ́ta ni mò ń sọ o ẹsẹ̀ kẹwàá rẹ̀ ni ẹ bá ń wá lọ ẹ jẹ́ ń kà á sétí gbogbo ẹ̀dá kí wọ́n má sọ pé rọ̀ ńlá ń pa o. ẹ gbọ́ bó ṣe wí ó ní àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe aláìgbàgbọ́ tí wọ́n sì ń pe àwọn àmì wa nírọ́. ó ní àwọn ilé wọn nì àwọn lè ro iná tí wọ́n sì ṣe gbére nínú rẹ̀ ká yàbàyàbà olúwa yìí là ń pè ní ọba ìgbà ọba ọjọ́ ọba àkókò ọba wákàtí ọba àṣẹ́jú ọba amọ́niṣẹ́ni òun náà lọ́ba aṣẹ́nitán tí ò tún ní báyàn dárò olódùmarè yìí kan náà òun ló establishmentation àdánwò tí gbogbo owó sì tún máa lọ sábà èyí ò nígbà tádánwò bá ṣe bẹ́ẹ̀ tó bá kó ara rẹ̀ dé tó mì wá jìgìjìgì ọlọ́wọ́n ọba tó jẹ́ ká mọ̀ wípé owó tá a ní ọmọ tá a bí ìyàwó tá a fẹ́ ipò tá a wà ìdùnnú tá a ń yọ̀ nítorí ẹ̀ àti gbogbo ohun tá a kójọ ti ń jọ wá lójú yìí ṣíọ àdánwò ló kọ gbogbo wọn ńlẹ́ o ọba mi aláwòrán bí. ǹjẹ́ tó o mọ̀ ṣe bàárẹ̀ lónìí ọlọ́run lórí ètò yìí ìbá gbogbo lọ́balọ́ba ládéládé lóyèlóyè gbogbo ọba ládé gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè yá àti láwọn orílẹ̀‐èdè ibòmíì mo ṣe kábíyèsí o gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjíire bí ẹ̀lẹ́ o ẹ mà kú lẹ́kẹ̀ ìbá orí tó kún tí ò ní hurun láéláé ìbá ọjà tó kún tí ò ní lérò àwọn màámi ni ẹ ń jẹ bẹ́ẹ̀ mo ṣe kábíyèsí o ẹ ṣeun gan àdúpẹ́pẹ́ òkun torí pé bí ò bá sí ẹ̀yin a lè ṣí àyín ìjìnlẹ̀ Yorùbá ń lètò ní ìkànnì Adámimógo 107.7 FM àádẹ́ ti débẹ̀ náà nìyẹn o ó yẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ jẹ́ àṣẹ báyìí ló kọ gbogbo àwọn tájọ máa ṣètò lónìí kí Pelumi Erinfolami ó tó ṣe bẹ́ẹ̀ kó tó fira rẹ̀ hàn ló kọ ẹni tó jólóòtú àgbà fún gbogbo ètò tí ń jáde Yẹmí Lásìsì ló kọ gíwá àti àníyànhín èyún Sunday láyé ọ̀yáwá bàbá mo ṣe kábíyèsí o Samuel Olúbáyọ̀ Lámídé lóókọ̀ mi apọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbàtà oníjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé òun náà tún ni giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ ayayayayayaya
ọmọ ayé lógún yín rè ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkú gbà yí ọ̀gbọ́n ọmọ ayé gbèrègèrè ká tí ó di ọmọ bóun lókèdèrè kọ́ ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba lọ́tàn kí n tó lọ lókèdèrè wọ́n nítorí kíni onítorí kọ́lọ́mọba àpọ̀lọmọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ńlọ lòrù ẹ̀wẹ̀ kú lé o ẹ̀ sì kú kalẹ̀. àlẹ́mì nìkan kọ́ àmọ́ wà lórí ètò lónìí lórí ìjìnlẹ̀ yorùbá níkànnì ADAMIMOGO 107.7 FM tani ń bẹ ń bí pẹ̀lú mi tájọ máa tukọ̀ ètò. orúkọ tèmi ni Erinfolami pẹ̀lú mi. Erinfolami pẹ̀lú mi. àwa méjèèjì lájọ máa gbé yín débẹ̀. a máa gbé yín débẹ̀ yóò sì yé yín o. ẹ wo ẹ jẹ́ àwọnú abala àkọ́kọ́ lọ ẹ má gbàgbé pé abala mẹ́ta ń lètò yìí abala àkọ́kọ́ náà ni a pè ní abala ẹ̀kọ́ èdè Yorùbá níbi tí a ti máa kọ́ yín láwọn ohun tí Yorùbá ní a tún lè pè lẹ́wà Yorùbá ẹwà àṣà Yorùbá bẹ́ẹ̀ sì rèé ẹlòmíì tún lè wo sùnsùn kó pè ní tiwantiwa abala tiwantiwa rèé lẹ́yìn náà a bọ̀ sí abala adúláwọ̀ níbi tí a ti máa gbọ́ gbogbo àwọn ìtàn ẹ má gbàgbé ìtàn tá à ń bá bọ̀ wá ìtàn Ṣódẹkẹ́ tìlú Abẹ́òkúta ńlá bá bọ̀ wá èyàn pẹ̀lú olólùfẹ́ yín ọmọwámiwá Àríkẹ́ náà ni lábala yín abala kẹta lábala Yorùbá pọ́nbélé níbi tó jẹ́ wípé a ti máa sọ Yorùbá pọ́nbélé a sì ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní iléèwé ní ìpínlẹ̀ Èkìtì Kogi Kwara tẹ́ ẹ ní ọmọ tẹ́ ẹ mọ̀ wípé láti ìpele tó súnmọ́ àṣekágbá àti ìpele àṣekágbá níléèwé girama ìyún secondary school SS2 and SS3 students àwọn ni wọ́n láǹfààní láti máa wà lórí ètò yìí kán máa jókòó lórí àga Yorùbá pọ́nbélé wa ẹ̀ńbàsì ti jókòó lórí àga ọ̀hún ó ti lẹ́tọ̀ọ́ sí 5,000 ó ti kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí 5,000 torí pé bàbá wa ọ̀nàrẹ́bù Ọmọtọ́ṣọ́ Alaska wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé owó ọ̀hún kalẹ̀ níbi ìbàpẹ́ tó àwọn tí wọ́n bá ti wá o wọ́n kọ́kọ́ máa lẹ́tọ̀ọ́ sí iná adúpẹ́ lọ́wọ́ yín àwa ń ṣe bẹ́ẹ̀ à ń fi àkókò yìí ké sí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní tí Ọlọ́run ti ṣẹ́gi ọlà fún tẹ́ ẹ lè ṣagbátẹrù ètò yìí káwọn ọmọ tí wọ́n bá ń wá yìí kí owó wọn lè ṣe bẹ́ẹ̀ kó tún lè ga sí i dáadáa a bá lè rí i pé ọmọ tó bá ti kọ́kọ́ jókòó ẹni tó bá ti jókòó àtàwọn ọmọ fásitì yín ni o gbogbo ọmọ fásitì gbogbo ọmọ iléèwé gíga tí wọ́n bá ń bẹ ní gbogbo àgbègbè yìí tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ wá jókòó lórí àga Yorùbá pọ́nbélé wa ẹ láǹfààní sí i ẹ kàn pé dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣòǹgbọ̀wọ́ wa ẹ jọ̀wọ́ ẹ pé dókítà Ọlámídé lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbé polówó ọjà wa ẹ pè mí lẹ́yìn ètò nọ́mbà mi rèé lẹ́yìn ètò 08034865342 kí n mo pè é 08034865342 ní nọ́mbà tẹ́ ẹ pè sí lẹ́yìn ètò nọ́mbà dókítà Ọlámídé ni òun náà ló wà ní WhatsApp ẹ sì lè bá mi chaàtì láwọn ojú òpó ayélujára gbogbo Twitter ní o Instagram ní o Facebook ní o TikTok ní o kò séléyìí tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ tí a ní jọ sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ṣe onígbọ̀wọ́ ètò yìí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ràn Yorùbá tí wọ́n fẹ́ kí Yorùbá ó parun náà ni wọ́n máa ṣonígbọ̀wọ́ ètò ìjìnlẹ̀ Yorùbá ẹ já bọ́ sábàlá àkọ́kọ́ lórí ètò yìí kí lábàlá àkọ́kọ́ lórí ètò yìí abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni a pè ní abala kí mo pè ẹ̀kọ́ èdè Yorùbá ẹ já bọ́ bẹ̀ mò ń bọ̀. ayé ò ayé ṣamálámálá. mo bójú ayé ò ayé ṣamálámálá. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o
kíni dé sí Yorùbá o ọmọ aráyé kíni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ́ni fáláre wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí gbé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. ọmọ bàbá Erinfolami ọmọ bàbá Erinfolami yá ṣe bẹ́ẹ̀ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé wa tìràbàyè láti ìgbà tá a ti dé Ìdó Èkìtì eléyìí tí wọ́n ń fi ọ̀nà hàn wá ìjìnlẹ̀ Yorùbá tẹ́ ẹ rí yìí ẹ mọ̀ pé a lè dá ṣe láìsí àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fọ̀nà hàn wá àtàwọn ètò tó kù eléyìí tá a ti ń ṣe àdúpẹ́ lọ́wọ́ Master Shoe nítorí pé ẹ ṣe dáadáa fún wa Master Shoe ẹ ṣe dáadáa o Mr. Bankole àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe dáadáa fún wa àdúpẹ́ o bàbá wa tí wọ́n ti jẹ́ alága ní Ìdó-Òsì ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì tí wọ́n ti gbà kan jẹ́ alága ní ìjọba ìbílẹ̀ Ìdó-Òsì tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Prophet Honourable Wonder adúpẹ́ lọ́wọ́ yín o àwọn tí wọ́n ń fi ọ̀nà hàn wá nù pé ibi tẹ́ ẹ lọ rè ibi tẹ́ ẹ lọ rè ẹ ṣe wọn adúpẹ́ gidi gan. Erinfolami já bẹ̀rẹ̀ nítorí ibi tá a bá roko tì sí Yorùbá ní ibẹ̀ náà là á ti ṣe bẹ́ẹ̀ abala ẹ̀kọ́ èdè Yorùbá rè tá a pè ní tiwantiwa Erinfolami tẹ̀ ń wò yìí ẹ lọ sí ojú òpó Facebook yín ẹ rí fìlà rẹ̀ ó lágbára ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook ẹ máa like ẹ máa comment ẹ máa share bí àṣà àwọn eléèbó ẹ máa pín ẹ máa fi èròǹgbà yín hàn ń bẹ̀ ẹ máa pín ẹ máa pín ẹ máa pín ẹ máa pín bẹ́ẹ̀ bá ṣe pín so ẹni tó bá pín jù yòówù náà ó tún jẹ̀bù torí pé bàbá wa Honourable Mọ́tòṣọ́ Alaska wọ́n ti gbẹ́bùn lẹ̀ wọ́n ti gbẹ́bùn lẹ̀ àdúgbò ó yẹ ẹja ṣe báyìí ẹ̀yin náà láǹfààní láti pè wọlé débi wípé ẹ lè jẹ ẹ̀bùn bóyá ká tiẹ̀ gbé bóyá ká gbé ajé tọmọ bí wá kó wá jókòó lórí àga Yorùbá pọ́nbélé ẹ̀mí wọn ò gbé ẹ̀mí àfẹ́ ẹ̀gbọ́n abala ẹ̀kọ́ èdè Yorùbá ẹja ṣe ní pápápá kí là á kọ́ra wa lónìí àwọn ewébẹ̀ tí à ń jẹ lọ́bẹ̀ nílẹ̀ Yorùbá mo gbọ́ táwọn kan sọ wípé Yorùbá ò lọ́bẹ̀ wọ́n ní Yorùbá ò lọ́bẹ̀ ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́ ìsọkúsọ ni ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́ ẹ yé hurúwà bẹ́ẹ̀ ìwàkiwà ni ta ni ń sọ fún yín pé Yorùbá ò lọ́bẹ̀ ilẹ̀ kóòtù òjíire kábíyèsí ọba wa Ọ̀ọ̀nìrìnṣà Ọ̀jájá the second nílé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti yí mọ́ wá bàbá wọn ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín kábíyèsí ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín ǹjẹ́ bàbá wa Olójúdó tìlú Ìdó ansam ọba bí àṣà àwọn eléèbó bàbá wa Ìlọ̀rí Fábọ́rọ̀ kábíyèsí ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu yín wípé Yorùbá ò lọ́bẹ̀ àwọn ewébẹ̀ tí Yorùbá nírè ẹ sọ fáwọn ọmọ yín kí ó ṣe bẹ́ẹ̀ kí ó súnmọ́ di rédíò wọn àkọ́kọ́ àwọn kan wà tá à ń pè lẹ́fọ̀ọ́ tẹ̀tẹ̀ ń bẹ ẹ̀pọ̀ dení tẹ̀tẹ̀ ń bẹ ẹ̀pọ̀ dení o ṣọ̀kọ̀ ńkọ́ ṣé ẹ mọ ẹ̀fọ́ tí wọ́n ń pè ní ṣọkọ yọkọ̀tọ̀ wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọkọ yọkọ̀tọ̀ ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọkọ yọkọ̀tọ̀ ṣé àwọn ọmọ yín ṣé wọ́n mọ ẹ̀fọ́ tí wọ́n ń pè ní yánrin Erinfolami ó di mélòó ó di mẹ́ta yánrin ẹ̀fọ́ yánrin mo máa jẹ̀fọ́ yánrin lárí o mo dúpẹ́ lọ́wọ́ màámi ìyẹn ìyá tó tọ́ mi Mojísọ́lá Àníkẹ́ ẹ̀fọ́ yánrin wọn kò rúbò kó gbogbo ẹ̀ bọ́ yàyàyàyà epo mọ̀ wá ṣe rẹ́dẹ́rẹ́dẹ́ ẹ mọ̀ pé máa mú epo dáadáa ó di mẹ́ta àbí Erinfolami ewé ìròkò ńkọ́ ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè léwé ìròkò òun làwọn Ìgbò ní wọ́n ń pè ní úgú ẹ má bá wọn pè é ní úgú ewé ìròkò àwa la ní ọbẹ̀ wa ní ọbẹ̀ ilẹ̀ Yorùbá ní òdù ńkọ́ òdù ó di mélòó ó di márùn-ún òdù ó di márùn-ún ó di márùn òdùnù ṣe ẹ mọ tí wọn kẹ òdùnì kì í ṣàìmọ̀ fọlọ́kọ ogunmọ̀ òdù àti ogunmọ̀ kí ni ìyàtọ̀ láàrin òdù àti ogunmọ̀ ẹ jẹ́ n sọ fún yín òdù
òun tiẹ̀ igi ẹ̀ ó dúdú igi ẹ̀ dúdú bọ́ ogun mọ̀ ń tiẹ̀ igi tiẹ̀ ò dúdú ẹ̀ ti rí wọ́n dà aláàlọ́bẹ̀ ńlẹ̀ yìí ó di mẹ́fà bí ẹlẹ́ẹ̀keje gbúre ayayayayaya ẹ lè ṣe gbúre ọ̀bọ̀rọ̀ ẹ lè tẹ́lẹ̀gùsí ẹ̀gúsí lè tẹ́ ẹ lè ṣe ń bẹ̀ ara ọbẹ̀ Yorùbá ni ẹlẹ́ẹ̀kẹjọ ewúro Ọlọ́run àwọn èèyàn máa sọ àwọn Yorùbá máa sọ wípé Ọlọ́run má jẹ́ káyé ewó korò bí ewúro àmádùn ní gbẹ̀yìn ewúro ṣe rí níṣe ni ajé tí mo fi lẹ́nu ní ọkàn rẹ̀ ní ń dá tòlótòló mi nínú kẹ́ni Sisi máa ń kélé máa ń bọ̀ wá bí o wá gbọ́ àwọn ọbẹ̀ tó tún lè ṣe fọ́kọ̀ rẹ tó gbọ́ rí ọbẹ̀ Yorùbá ni gbọ̀ọ̀rọ̀ kí ni ó ń pè ní gbọ̀ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́lò gbọ̀ọ̀rọ̀ Yorùbá ní ọ̀rọ̀ kì í dùn gbọ̀ọ̀rọ̀ bá a fẹ́ láàárọ̀ yóò tún yọ lálẹ́ ayayayaya ẹ lè pa gbọ̀ọ̀rọ̀ wọ́n ní wọ́n sun gbọ̀ọ̀rọ̀ màmí Ìyá Báyọ̀ ẹ mọ̀ ṣeun lọ́kọ̀lọ́kọ̀ mo jẹ gbọ̀ọ̀rọ̀ orí mi fẹ́ pa gbọ̀ọ̀rọ̀ nu o ebòlò ńkọ́ wọ́n ní kò sí bá a ṣe ṣe ebòlò tí ò ní ṣe kínni ẹ parí òwe òun ó jẹ 10 báwọn ẹlẹ́ẹ̀kọkànlá lára àwọn ọbẹ̀ wa ẹlẹ́butẹ́ ṣé ẹ ti jẹ fún ẹlẹ́butẹ́ rí ṣé aṣáwọn èèyàn tiẹ̀ mọ̀ tí ń jẹ́ fún ẹlẹ́butẹ́ ní ìsìn ní tá a wà yìí mọ́ báyìí kọ́lọ́hún ọ̀ ṣàánú wa ewúro odò ó yàtọ̀ sí ewúro ilé tá a máa ń gbìn ewúro odò tún wà ewúro odò òun yìí korò tó ewúro gangan tẹ́ ẹ bá so ewúro odò àwọn èèyàn tí wọ́n ti ń dá tọ́mì lójú òpó Facebook. fún wọn ti ń dá tòlótòló. wọ́n ní ó yẹ kí àwa tá à ń tẹ̀lé yín lórí ìtàkùn ayélujára lè ní àǹfààní láti kópa lórí ìbéèrè létò yìí lágbára Ọlọ́run pásítọ̀ Sam Adé Àjàyí ẹ̀ láǹfààní ẹ dákun nọ́mbà wa á pè síta ẹ̀yin náà lè pè láti ibi gbogbo tẹ́ ẹ bá wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sọ fún wa pé orí Facebook lẹ ti ń wò wá o ẹ sọ bẹ́ẹ̀. ọyẹ tún á ṣe bẹ́ẹ̀ tún gbé ẹlẹ́ẹ̀kẹtàlá ọ̀mùdún ewé kókò ṣé ẹ mọ ọ̀mùdún ewé kókò tẹ̀wọ̀n a máa dùn lọ́bẹ̀ ẹ̀gúsí tí wọ́n bá gbà ní ẹ̀gúsí báyìí a máa dùn dáadáa àwọn èèyàn mọ́wọ́ ó burú jáì ẹ mọ̀ kẹ̀ èyíhùn lápá abẹ yíhùn àtúnì míì ewé pákí ewé ẹ̀jẹ̀hùn táwọn kan ń pè lẹ́gẹ̀ẹ́ ewé pákí àwọn èèyàn máa jẹ ewé pákí tẹ́ bá kó sínú kọ́ fi jẹyàn kókò. Erinfolami ò ń gbé mi lọ bí tí mi ò fẹ́ lọ òòrí bí ajé túmọ̀ bí wọ́n ṣe ń ranjú ni ó ṣàranjú mọ́ mi ó ṣàkí lórí ìkànnì lórí ọbẹ̀ yìí. èyí ò nìkan kọ́ ewé efinrin ńkọ́ ewé efinrin ara ẹ̀fọ́ tá à ń jẹ ní ilẹ̀ Yorùbá ni ṣé ẹ ti gbọ́ ẹ̀fọ́ tí wọ́n ń pè ní àjẹfáwo rí àjẹfáwo ẹ̀yin náà ò tí ì gbọ́ rí sà bàbá àjẹpáwọlá àjẹfáwo gidigidi àwọn ẹ̀fọ́ yìí kọ́lọ́wọ́n ọ̀dà kan kọ́ sànù wà láyé ara ọbẹ̀ Yorùbá ni o ara ọbẹ̀ Yorùbá ni àjẹfáwo ọyẹ ẹjẹ abọ́ sí abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àlọ́bẹ̀ àwọn ọbẹ̀ wa ti ń yọ̀ ńkọ́ bí ewédú àléwédú ṣe mọ̀ tí wọ́n ń pè ní làṣà ìlàṣà ọ̀bọ̀rọ̀ wà ìlàṣà ẹlẹ́gùsí ẹ̀ mọ̀ tí wọ́n ń pè ní làṣà Erinfolami mọ̀ tí wọ́n ń pè ní làṣà ìlàṣà ni ewé ilá ọbẹ̀ kan ni ewé ilá yẹn òun ni ìlàṣà òun làwa máa ń jẹ ní Bàràpá tá a fi máa bíbejì ẹ lọ wò dáadáa Igbó Ọrà àti Ìdèrè ibẹ̀ ní ìbejì pọ̀ sí jùlọ ní Áfíríkà nílẹ̀ Adúláwọ̀ àti ní gbogbo àgbáyé àwa yìí ni ìlàṣà lọ́jọ́ nìkan ni ẹ̀yin náà fẹ́ máa jẹ ìlàṣà tó o bá fẹ́ bíbejì wàá ṣe bẹ́ẹ̀ wàá gba àṣẹ lọ́dọ̀ wa. lẹ́yìn ìlàṣà ìlànkọ́ ẹlẹ́ẹ̀kẹta nù ìṣápá wọ́n ní ìṣápá toro mọ́yán ṣé wọ́n ti ń pè ní ìṣápá náà dáa. èyí ò nìkan kọ́ tẹ̀tẹ̀ pọ́nlá ṣé ẹ ti gbọ́ rí tẹ̀tẹ̀ pọ́nlá ẹ gbọ́ rí ọ̀gá o àpọ̀n ńkọ́ àpọ̀n ṣe rí àpọ̀n ní tí wọ́n ń pè láàpọ̀n òun ni àwọn kan ń pè ní ọ̀gbọ̀nọ̀ kì í àwa kọ́ la ní ọ̀gbọ̀nọ̀ àpọ̀n làwa máa pè kíní ọmọ tí ń bẹ nínú òòrò yìí abẹ́jẹun
ọmọ tí ń bẹ nú ẹ̀ wọ́n wà fọ́ bí wọ́n bá ti fọ́ àwọn ọmọ òun ẹ wà sá ẹ wà lọ bí ẹ̀gúsí ayàyàyàyà tẹ bá bù báyìí yóò máa fà ní ọmọ fà ó yọ̀jú lálọ́ ẹ wo abala àwọn iná nu lágbára ọlọ́wọ́ bá mi Èdùmàrè kọ́lọ́wọ́ ọ̀dà kankan ṣàánú wa. Erinfolami dákun já bọ́ sí abala mi abala eléyìí tá à ń lọ yìí iná ni abala tí a pè ní abala kí la pè é abala adúláwọ̀ là ń lọ yìí tí ọmọ yín ọ̀rẹ́ yín Ọmọwámiwá Àríkẹ́ tó ti wà ń kalẹ̀ ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ níléèwé ẹ̀yin iléèwé tí ẹ jẹ́ iléèwé girama ìbáàjẹ́ taládàáni ìbáàjẹ́ tìjọba ẹ pé dókítà Ọlámídé lẹ́yìn ètò káwọn ọmọ yín náà wá jẹ̀bùn lórí ètò yìí kódà tún ti láwọn kan tí wọ́n sọ pé bí wọ́n bá ti dìde kó ń bì bóyá owó wọn wá tán o àbókùn o wọn ò lọ jẹun lọ́fẹ̀ẹ́ wọn kọ́kọ́ jẹun lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀kan tó máa lọ lé wọn ẹ̀yin tẹ́sì jẹ́ wípé ẹ̀ ń bẹ lójú òkú náà ẹ má wọrí ó máa kàn yín yọkàn yín so kì í wá sàwọn ọmọ iléèwé girama nìkan tẹ́ bá lọ́mọ iléèwé fásitì tẹ ẹ wò ká ọ dáńtọ́ ní Yorùbá tí ò ní ìbò ńlá tó dáńtọ́ jí ó pè wá ẹ bá wo ọmọ iléèwé FMC tó dáńtọ́ Yorùbá FMC ní ọ̀dọ̀ wa bí ẹjọ́ mọ̀ bọ̀ wá báwọn tíṣà wọn àwọn olùkọ́ wọn bí wọ́n bá dáńtọ́ ẹ̀yin olùkọ́ wọn tẹ́ ẹ bá dáńtọ́ àyè gbà wọn náà àyè gbà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ládó ẹ̀yin tẹ́ ń bẹ ní àwọn ìpínlẹ̀ gbogbo tẹ́ ń bẹ ní Ìlàwẹ̀ nǹkan lẹ́kìtì ẹ̀yin tẹ́ sí lẹ́kìtì gan lè wá tẹ́ mọ̀ bó dá yín lójú ọ̀dà yín lójú tẹ́mi yín lè gbé láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ní sọ Yorùbá tẹ́ lè gbé Gẹ̀ẹ́sì ẹja dọ́dọ̀ Ọmọwámiwá Àríkẹ́ Ọmọwámiwá Àríkẹ́ ń bẹ níkàlẹ̀ abala wo là ń lọ abala tá a pè ní abala adúláwọ̀ nìṣó ńlẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kú ó tù ní ìjìyè bí pátápátá jẹ́ mo kí gbogbo ọba aládéládé tí ń bẹ láàfin ṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyá àfin ẹ̀yin bàbá àfin mo kí gbogbo wa pé a tún káàbọ̀ sórí ètò yìí ìdá abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòdì Ọmọwámiwá Àríkẹ́ yín náà ni òmíràn ní mi olóúnjẹ ìyálù padà gba àfihàn ọkọ̀ ayélujára òmíràn ò jẹ́ tùmọ̀ bàbá àjọláàdé ẹ jẹ́ ká tún wá nǹkan fìdílé kájọ wá gbádùn ètò tòní ní abala adúláwọ̀ tí ẹ bá gbàgbé ní tí a mọ́ mú gbọ́ náà ní ìtàn ilẹ̀ Yorùbá ní àyà àjẹjọ ìtàn Sódẹkẹ́ akọni Sódẹkẹ́ ìlú Abẹ́òkúta ni à ń bá bọ̀ tí a sì ti bá dé ibì kan tá a bá ti gbàgbé ẹjẹ́ aránra wa létí pé ní ìjẹjọ ibi tí a bá ìtàn náà dé ni pé àwọn ajagun ta Ọ̀yọ́ àwọn jagunjagun Ilé-Ifẹ̀ jagunjagun Ìjẹ̀bú pẹ̀lú àtìlẹ́yìn àwọn jagunjagun orílẹ̀ Ẹ̀gbá wọ́n fi ogun fọ́ orílẹ̀ Òwu wọ́n fọ́ orílẹ̀ Òwu tán wọ́n fẹ́ pa Olówu Akínjọbí níbi tí baálẹ̀ Òwu ti bá wọn sọ̀rọ̀ wípé wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n pa ọba aládé tí wọ́n sì fi ègún lé pé ẹnikẹ́ni kò gbọdọ̀ tẹ orílẹ̀ Òwu dó mọ́ ibi tí a bá dé nù ká wá tẹ̀síwájú ní ọjọ́ tòní. Wọ́n fi ègún lé lóòótọ́ wọ́n sì pẹ̀yìndà wọ́n kúrò ìgbà tí wọ́n kúrò Ṣàngósìn padà sí Ilé-Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọọ̀ni pé òun ti ja ogun àjàṣẹ́ pẹ̀lú orílẹ̀ Òwu. Ìgbà tí Ṣàngósìn padà sí Ilé-Ifẹ̀ wọ́n fa àkóso ogun lé Máyọ̀kún Adé lọ́wọ́. Máyọ̀kún Adé ni ó kù ní olórí wọn nígbà náà. Àwọn èèyàn yìí wá kóra wọn jọ wọ́n ṣe ìpàdé. Àwọn Ìjẹ̀bú pinnu pé àwọn ó padà sí orílẹ̀ Ìjẹ̀bú táwọn ò sì fi ogun fọ́. Bẹ́ẹ̀ ni àwọn Ẹ̀gbá náà múra láti padà sílùú wọn. Àwọn Ọ̀yọ́ sì pinnu láti tẹ̀lé Máyọ̀kún Adé kí wọ́n jọ máa lọ sí Ilé-Ifẹ̀. Ní àsìkò yìí gan ni Àkàrìgbò ránṣẹ́ sí wọn pé ẹ̀yin jagunjagun mo gbúròó yín ẹ kú iṣẹ́ takuntakun ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ yín ní orílẹ̀-èdè Rẹ́mọ. A fẹ́ jagun ẹ wá ràn wá lọ́wọ́. Àwọn jagunjagun yìí gbéra wọ́n gba orílẹ̀ Rẹ́mọ lọ. Wọ́n bá Àkàrìgbò jagun wọ́n ṣẹ́gun wọ́n sì ń padà bọ̀ wá sílé gẹ́gẹ́ bí ìpàdé tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Wọ́n padà bọ̀ wọ́n dé orílẹ̀ Ẹ̀gbá ó kù kí wọ́n kọjá ní orílẹ̀ Òwu. Ìlú Òwu yìí jẹ́ ìkan lára ìlú Ẹ̀gbá.
wọ́n ránṣẹ́ sí ọba wọn pé àwọn fẹ́ kọjá ní orí ilẹ̀ rẹ̀, nítorí náà kó fún àwọn ní ààyè. Ìdí tí wọ́n ṣe ní láti ránṣẹ́ sí ọba ni pé jagunjagun ni wọ́n pọ̀. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wọ ìlú òtù, torí pé àwọn èèyàn ò ṣe bí wọ́n kó ogun dé ni. Ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ kí ọba wọn mọ̀, wọ́n kéde fún gbogbo aráàlú pé àwọn jagunjagun fẹ́ kọjá o. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, ọba Òwu fárígá. Ó ní ẹ̀yin jagunjagun, ṣé tẹ́ ẹ bá kọjá gbogbo nǹkan kó wa kọ́lẹ́ fi láàmú. Ọ̀rọ̀ yìí dùn Máyọ̀kún Adé púpọ̀ jù pé òun ránṣẹ́ sí ọ pé òun fẹ́ kọjá lórí ilẹ̀ rẹ̀, ó wà nílérí. Ó dáa náà, ṣèbí ká má bàa fi oko rẹ jẹ ni, á sì fìlú rẹ jẹ. Ibí yìí ni wọ́n wà tí ẹnìkan ti ránṣẹ́ sí wọn. À ń pe orúkọ ẹni náà ní Olúwọlé baálẹ̀ Ìdómọ̀pá. Ìdómọ̀pá yìí náà ìlú Ẹ̀gbá ni. Ó ní ẹ ǹlẹ́ o ẹ̀yin jagunjagun, ẹ kú iṣẹ́ takuntakun. Mo gbọ́ pé ẹ fẹ́ kọjá, ọba Òwu ní ẹ mọ́ kọjá bí ti mọ́ ṣe nù. Mo mọ̀ pé òun náà ni kò ní jẹ́ ẹ kọjá. Olúwọlé kó àbẹ̀tẹ́lẹ̀, ó kó ẹ̀bùn fún àwọn jagunjagun. Ó ní mo fi ìlú Òwu mo fi jì yín, ẹ kó o. Ìdí tí Olúwọlé fi ṣe bẹ́ẹ̀ ni pé Olúwọlé Ìdómọ̀pá àti ọba Òwu wọn a máa jà sí ààlà ilẹ̀. Ó wá wò pé àǹfààní ńlá lélẹ̀ láti fi àgbà han ilẹ̀ Òwu. Àwọn jagunjagun ò ṣe méní ṣe méjì, wọ́n fi ogun fọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú Ẹ̀gbá láti bẹ̀, tí ó jẹ́ Ẹ̀gbá Àgùrà, Ẹ̀gbá ọwọ́ ìsàlẹ̀ ìlú. Wọ́n fogun fọ́ gbogbo wọn lọ bá wọn wá kóra wọn. Wọ́n dúró, wọ́n tún ìpàdé ṣe pé àwọn ń lọ náà ni, gẹ́gẹ́ bí tí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé oníkálukú ò mọ̀ lọ sí ìlú rẹ̀. Ibí gan ni wọ́n ti wá rí pé gbogbo ìlú táwọn jagun dé, gbogbo ẹ̀ pátápátá làwọn sọná sí. Ṣùgbọ́n ìlú kan bẹ táwọn ò sọná sí, náà ni ìlú Ìbàdàn. Wọ́n wá kóra wọn jọ, wọ́n gba ìlú Ìbàdàn lọ. Oníkálukú mú ilé lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ilé. Ayẹ̀ múlé, Akànlẹ̀ múlé, Oníyẹdú múlé, Ẹ̀kẹ́ múlé, Kàlẹ̀jáyé múlé. Gbogbo wọ́n ń gbé inú àwọn ilé yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí jagunjagun tí wọ́n jẹ́, èmi jù ọ́ ìwọ ojú mi ń bẹ láàrin wọn. Àti pé Máyọ̀kún Adé tó jẹ́ olórí wọn kò fi bẹ́ẹ̀ mọ̀ nípa ètò ìlú. Iṣẹ́ ogun ni wọ́n mọ̀ nípa rẹ̀. Ẹ sì mọ̀ pé jagunjagun. Láì dènà pẹ̀lú, wọ́n sọ ìlú Ìbàdàn di ibi tí wọ́n ti mọ gbógun jáde tí a lè pè ní war camp. Gbogbo wọn dúró síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo ilẹ̀ tí wọ́n ti fi ogun gbà ó ti di tiwọn. Ibí ni wọ́n wà tí wọ́n rí pé tí Máyọ̀kún Adé ń ṣe kò bá wọn lára mu mọ́. Àwọn Ìjẹ̀bú ló kọ́kọ́ gbéra pé àwọn ṣe tán, àwọn ń lọ. Àwọn Ìjẹ̀bú gbéra, wọ́n lọ. Orílẹ̀ Ẹ̀gbá àwọn náà dìde pé Máyọ̀kún Adé bó ṣe ń ṣèlú àwọn ò faramọ́, àwọn fẹ́ lọ. Ṣùgbọ́n Máyọ̀kún Adé yarí pé láyé wọn ò lè lọ. Ìdí ni wípé Ìbàdàn tí wọ́n wà orílẹ̀ Ẹ̀gbá ni. Táwọn Ẹ̀gbá bá lọ, tí wọ́n bá lọ kóra wọn jọ padà, ó ṣeé ṣe kí wọ́n wá fogun lé wọn kúrò ní ìlú Ìbàdàn. Bákan náà ni àwọn Ẹ̀gbá ló pọ̀ jù nínú ìlú yìí. Nítorí náà tí wọ́n bá lọ, ìlú á joro. Máyọ̀kún Adé yarí o, ṣùgbọ́n àwọn Ẹ̀gbá fẹ́ lọ. Lámọdé ń wá ọgbọ́n bí àwọn ó ṣe kúrò ní orílẹ̀ Ìbàdàn. Ó lọ bá Ẹ̀gẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọjọ́ kan. Ẹ̀gẹ́ yìí ni ó jẹ́ bí igbákejì sí Máyọ̀kún Adé. Ó lọ bá, ó ní Ẹ̀gẹ́ ọ̀rẹ́ mi, ó wá ṣàánú mi. A fẹ́ kúrò nílùú, a fẹ́ padà sí orílẹ̀ àwọn bàbá wa. Ẹ̀gẹ́ ní irọ́ ẹ lè lọ, ó mọ̀ pé ewu ńlá ni tẹ́ ẹ bá lọ. Ṣùgbọ́n Máyọ̀kún Adé kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn, ẹrú, iṣu, oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún Ẹ̀gẹ́ pé ọ̀rẹ́ mi ràn mí lọ́wọ́. Mo sì ń ṣe níléèrí fún ọ pé àní kógun wá bá yín tá a bá fi lè lọ. Ẹ̀gẹ́ wá ní ó dà. Ìtẹ́ ṣe ni pé ẹ wá babaláwo. Tẹ́ ẹ bá ti wá babaláwo yìí láwa sọ fún pé tó bá ti dáfá lójú Máyọ̀kún Adé kó sọ fún gbogbo àwọn jagunjagun pé Ifá ní kí Ẹ̀gbá mọ́ lọ. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n wá babaláwo. Nígbà babaláwo dé, Máyọ̀kún Adé jókòó, àwọn alágbára Ìbàdàn jókòó. Babaláwo dáfá, ó parí. Wọ́n wá gbé yíká pé ẹ wò ó. Eléyìí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí onífèrè Ẹ̀kẹ́ ti gbé fèrè tí ó sì ń fi òwe sọ fún Máyọ̀kún Adé pé
wọ́n ti jọ dì í wọ́n sì ti dọ́gbọ́n. ọ̀rọ̀ tí onífèrè ẹ̀kẹ́ ń sọ yìí ó yé Máyọ̀kún Adé dáadáa. Máyọ̀wá ni ó dá náà ẹ mọ̀ gbébọ̀ wá bá mi ẹ mọ̀ gbébọ̀. ọ̀rọ̀ yìí dùn Lámọ̀dí púpọ̀ jù. ó fa ìbọn jáde ó gbé ìbọn jáde ó yìnbọn fún ọ̀rẹ́ rẹ̀ Ẹ̀gẹ́ gbà Ẹ̀gẹ́ ṣubú lulẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ níbẹ̀ náà ni wọ́n ti yìnbọn fún Lámọ̀dí náà tóun náà sì gbọ̀nù lọ. àwọn ọ̀rẹ́ méjèèjì ṣubú wọn kú o. ìbẹ̀rù bójó kò jẹ́ kí àwọn Ẹ̀gbá ó lè dúró sí ìlú Ìbàdàn. wọ́n ronú pé kí làwọn ó ṣe. wọ́n fi òru dúdú sá kúrò ní Ìbàdàn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó wọn ló sì kọ̀ láti bá wọn lọ. wọ́n sá kúrò nílùú Ìbàdàn. wọ́n gba ọ̀nà òkè ọ̀nà odò ọ̀nà jáde. wọ́n wà ní ẹ̀yìn odi ìlú yìí wọn ò mọ kí ni wọ́n fẹ́ ṣe. fẹ̀kàntẹ́lẹ̀ ìpinnu wọn ni pé àwọn ò ránṣẹ́ sí Sódẹ̀kẹ́ kí ó wá ràn wọ́n lọ́wọ́. ní gbogbo ìgbà tí wọ́n wà ní Ìbàdàn yìí tí wọ́n fi ń dà lóru Sódẹ̀kẹ́ ló ń ránṣẹ́ sí wọn pé ẹ máa bọ̀ Ẹ̀gbá méjì èjàra wọn níyàn ẹjẹ́ àtúnlé bàbá wa ṣe. èyí tẹ̀ ń ṣe yìí ò dáa ṣùgbọ́n wọn ò gbọ́. wọ́n wá ti wà ní ẹ̀yìn odi Ìbàdàn báyìí. ó kù bí wọ́n ṣe fẹ́ ránṣẹ́ sí Sódẹ̀kẹ́. wọ́n ránṣẹ́ sí Sódẹ̀kẹ́. ṣé Sódẹ̀kẹ́ ò dá wọn lóhùn? ṣé Sódẹ̀kẹ́ ò jẹ́ ìpè wọn? ṣé Sódẹ̀kẹ́ ò sì ẹ̀wò wọ́n sẹ́ẹ̀kan níbi tí wọ́n dé yìí? kí gan-an ni ó mú orúkọ Abẹ́òkúta jáde? gbogbo ẹ̀ lẹ́tùn gbọ́ lákọlábo bí ìlú àgẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ. títí ìgbà náà tí a mọ̀ pàdé ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ Ìyálóde ọmọ wa mi wá ń dágbére fún yín pé ká fi ire àti ayọ̀ pàdé. sí Yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o. àwa máa ṣe hùn ọ̀rọ̀ ńlá ń bẹ. Erinfolami sọ gbádùn ìtàn à ń bá a bọ̀ wá ní ń bá a lọ báyìí náà lọ bá a kú. gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó abẹ́yẹfò wa ìyún ní Twitter ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó Facebook wa ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó Instagram ẹ̀yin tẹ̀ ń bẹ ní YouTube TikTok wa tẹ̀ ń follow wa tẹ̀ ń tẹ̀lé wa àdúpẹ́ o àmẹ́yìn tẹ̀ ń wò wá live ní Facebook báyìí àdúpẹ́ o ẹ̀yin náà láǹfààní láti ṣe bẹ́ẹ̀ láti jẹ̀bùn lónìí ẹni tó bá ti ṣí ẹ̀ tó bá ti pọ̀ jù. tó bá ní ayé ṣe. ayẹyẹ ṣeun o òun ni ó ṣe bẹ́ẹ̀ tí yóò ní àǹfààní láti jẹ ẹ̀bùn tó ti a jẹ lónìí. ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ wà ní fásitì gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùkọ́ èdè Yorùbá gbogbo ẹ̀yin tí ẹ níléèwé táwọn ọmọ yín tí wọ́n dé ìpele àṣekágbá ní iléèwé girama tẹ níléèwé girama ẹ ní àǹfààní láti mú àwọn ọmọ yín wá láti wá jókòó lórí àga tá a pè ní àga Yorùbá pọ́nbélé kódà adúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Ọmọtọ́ṣọ́ Ọ̀làsíkà wọ́n tún ti sọ fún wa pé gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún sọ fún wa pé gbogbo àwọn tí wọ́n bá ti wá síbí pé tí wọ́n bá ti ń ṣe tán báyìí kí wọ́n máa bọ̀ wá sí Àríyá Palace kí wọ́n wá jẹun kí wọ́n wá tẹra wọn lọ́rùn ọ̀fẹ́ ni wọ́n ní ẹni bá ti jókòó sórí àga orí àga tá à ń pè ní Yorùbá pọ́nbélé yìí o kọ́ máa bọ̀ wá sí Àríyá Palace kó wá ṣe bẹ́ẹ̀ kó wá jẹun àdúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ni wọ́n tún gbẹ́bùn lé àmọ́ lónìí báyìí bá a ṣe ṣe é rè é láǹfààní láti máa pè wọlé ẹ sì ní ìṣẹ́jú mẹ́ta tá a fi ṣe bẹ́ẹ̀ tá a fi jọ sọ Yorùbá pọ́nbélé sọ̀ọ́ dára rẹ lójú sọ̀ọ́ lè gbé gẹ̀ẹ́sì sọ̀ọ́ láyà àwọn Yorùbá pọ́nbélé abalẹ̀ náà la ṣe bẹ́ẹ̀ tán àmì ká tó lọ ẹ jẹ́ agbórin Dókítà Ọlámidé yìí láàrin ìṣẹ́jú àáyá díẹ̀ láàrin àwọn ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ agbórin Dókítà Ọlámidé láàrin ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn ìgbà náà àátẹ̀wájú. orílẹ̀-èdè ènìyàn àti káwa sí ewé kò ṣùgbọ́n àwa ní bàbá ńlá kan lókè tó mọ̀ pé tirẹ̀ làwa ọba mi dé o. ọba mi dé aṣẹ́gun mi dé ògo alájàgbára àti ká.
ayé ń ṣáta pẹ̀lú èṣù èké ni wọ́n ṣe lásán ayé ń ṣáta pẹ̀lú èṣù èké ni wọ́n ṣe lásán bàbá mi ni. Bàbá o bàbá, bàbá o bàbá, ìwọ ni mo fi ìfọ́pá fún o bàbá. Kábíyèsí ọba tí Bọ́lá wọ̀ ní lára bí aṣọ. Èmi tí mo jókòó síbi ìmọ̀mọ̀ gáàgó ni wọ́n máa gbé abẹ́ òkìkí Elédùmarè ọba láéláé. Bọ́sán torú mọ́ yín lójú, òkùnkùn rẹ̀ ń jẹ́ ẹrú báyìí. Ẹ máa jẹ kọ́kọ́ yín bàjẹ́, gẹ́gẹ́ létí tí ewu yóò tán ẹ bá wa yọ o. Ẹ̀yọ́, ẹ̀yọ́, ẹ̀yọ́ nínú Olúwa ẹ̀yọ́. Ẹ̀yọ́, ẹ̀yọ́, ẹ̀yọ́ nínú Olúwa ẹ̀yọ́. Agbára rẹ̀ ká, ìmọ̀ rẹ̀ tóbi ló máa bá. Má jọba lọ, má jọba lọ, má jọba lọ, má jọba lọ. Agbára rẹ̀ ká, ìmọ̀ rẹ̀ tóbi ló máa bá. Má jọba lọ. má jọba lọ má jọba lọ agbára rẹ̀ ká ìmọ̀ rẹ̀ tóbi ò bàbá má jọba lọ. Ọkọ mi ti fẹ́ láti gbọ́, orúkọ rẹ̀ yíyẹ wíyẹ. ìró dídùn lórí o orúkọ ẹ̀yọ. orin tí ó dùn ẹ wo yẹn náà tó eléyìí tẹ́ ẹ gbádùn yẹn náà tó ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbé ìpè lágbára Ọlọ́run Erinfolami àwọn èèyàn ò mọ àwọn nǹkan tí dókítà lè ṣe lágbára Ọlọ́run bá mi Èdùmàrè orin tẹ́ ń gbọ́ yìí ọ̀gá ògo látọwọ́ dókítà Ọlámídé èmi mo lùlù èmi mo kọrin èmi mo ṣe Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. èyí ní ga púpọ̀. nọ́mbà tẹ́ ẹ máa pè sí Erinfolami pé nọ́mbà tí wọ́n máa pè sí fún wa 070 070 72 72 76 76 62 62 78 78 nọ́mbà tẹ́ ẹ máa pè sí ẹjẹ́ àtúntún pè lẹ́ẹ̀kan sí 070 070 26 26 66 66 27 27 8 kí Ọlọ́run kó ṣàánú ẹ bá ti pè ẹ̀yin tẹ́ ń bẹ ní Facebook náà ẹ láǹfààní láti pè ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé pè hello Hello. tálà ń bá sọ̀rọ̀ láti bò Ìlú Ẹ̀pẹ́ ni o. kí lẹ kó kọ yín sà. Ilé ìsàmì láti ìlú Ẹ̀pẹ́. láti ìlú Ẹ̀pẹ́ Níjọba àbílẹ̀ Ìjẹ̀rẹ̀. níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò ṣé ọmọ Yorùbá ni yín sà. Ọmọ Yorùbá ni wọ́n. Yorùbá pọ́nbélé ni yín Bẹ́ẹ̀ni, sọ́dọ̀ yín lójú ó dá mi lójú. alábala yìí ààrẹ bàbá wa lásìkò ti gbé ẹ̀bùn ńlẹ̀ bó ṣe dá yín lójú dáadáa yìí ṣé kẹ́ ẹ jókòó lórí Yorùbá àga Yorùbá pọ́nbélé wa láàrin ìṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́ Afọlábí. kí lẹ pé Afọlábí. Afọlábí kí ni Ilé ìsàmì. Ilésanmí kí tún ni Yà kò sórúkọ mi Afọlábí ilé ìsàmì ni wọ́n ó jẹ́. ti tán àbí. Bẹ́ẹ̀ni, ìjọba ìbílẹ̀ wo lẹ ti wá Ìjẹ̀rẹ̀. apá abo ló wà ní ìpínlẹ̀ Èkìtì. Lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀pẹ́. ṣé ẹ lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Àmọ̀yún Ṣùkúrú. kí ni orúkọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ lọ. Bámu ìjọ onítẹ̀bọmi. ìjọ onítẹ̀bọmi àní léèwé ẹníjẹ onítẹ̀bọmi léèwé yàtọ̀ síjọ onítẹ̀bọmi. Ìjọ onítẹ̀bọmi náà ni. onítẹ̀bọmi náà ni Bẹ́ẹ̀ni, ní léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yín bẹ́ẹ̀ni. iléèwé girama yín ńkọ́ Ẹ̀ka mẹ́ta. kí lẹ pé Ẹ̀ka mẹ́ta. ẹ̀ka mẹ́ta Bẹ́ẹ̀ni. ẹ pé bí wọ́n ṣe máa ń pè bóun náà ṣe máa ń pè nígbà tẹ́ ń lọ skul. Ìwé gíga ẹ̀ka mẹ́ta náà ni. Ìlú mẹ́ta ló parapọ̀ ni. ìwé gíga ẹ̀ka mẹ́ta Bẹ́ẹ̀ni. kò yé mi rárá ọ̀dà ẹ jẹ́ á wò ó báyìí ṣé ẹlẹ́sìn wo ni Onígbàgbọ́ ni. onígbàgbọ́ kò sẹ́ni tí ò gbàgbọ́ èmi náà gbàgbọ́ èmi náà gbàgbọ́. Onígbàgbọ́ náà ni. onígbàgbọ́ náà ni. Bẹ́ẹ̀ni. ọ̀dà
tá a bá wò dáadáa lọ́wọ́ tá a wà yìí kí ni orúkọ ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà. ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà. mẹ́mọ́. mọ́. mẹ́mọ́. ok ọ̀dà àti àṣẹ báyìí wọ́n láwọn ò mọ̀ ọ̀dà ẹ mú béèrè láàrin ìbéèrè kínní sí kẹwàá. ìbéèrè kínní. ìbéèrè kìlò. ìkínní. ẹlẹ́ẹ̀kínní pẹ̀lú mi Erinfolami ọ̀ wá kà á fún wọn ìbéèrè àkọ́kọ́. ìbéèrè alákọ̀ọ́kọ́. kí ni à ń pè House of Representatives ní Yorùbá? ilé-ìgbìmọ̀ aṣòfin kejì. ṣé ẹ gbọ́ ìbéèrè yín kí ni ìbéèrè yín? ẹni kí ni wọ́n ń pè kàn yín pé ilé-ìgbìmọ̀ ní èdè Yorùbá kejì. lédè Yorùbá kejì rárá o. nǹkan tí mo sọ kọ́ ni o mo ní nǹkan tó sọ kọ́ nìyẹn. kí ni House of Representatives ní Yorùbá? kí lè ṣe ẹ ti gbọ́ ìbéèrè yín báyẹn. mo ti gbọ́ báyẹn. ó yá kí ni ìbéèrè yín? ìlérí ibi àti ìṣòfin kékeré kejì láti dámọ̀ràn rẹ̀. kí lẹ kó kọ yín lẹ́ẹ̀kan sí àkókò tí lọ. Àfọlábí. ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ẹ jẹ́ àgbẹ̀tẹ̀ lómi. hello. hello. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Pastor Sam Adéàjàyí láti Ìdó Èkìtì. Pastor Sam Adéàjàyí láti Ìdó Èkìtì. àdúgbò sọmọ Yorùbá ni yín sà. ọmọ Yorùbá ni mí dáradára. ọmọ Yorùbá ẹ ṣáà lè jókòó lórí àga Yorùbá pọ́nbélé wa. nífẹ̀ẹ́ èdè Yorùbá lọ́pọ̀lọpọ̀. ṣé ẹ lè jókòó ń bẹ̀? bẹ́ẹ̀ ni. ẹ lè jókòó a ti bẹ̀rẹ̀ báyìí o a ti bẹ̀rẹ̀ báyìí o ọ̀ya ẹ sọ kọ yín dáadáa lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni olùṣọ́àgùntàn Sam Adéàjàyí. kí ló kọ ọjọ́ yín? Christ Apostolic Church. Christ Apostolic Church. ẹlòmíì bẹ́ẹ̀ hello. aláàní ń tò ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni Emmanuel láti Odò wa ní Kwara State. nípínlẹ̀ Kwara. bẹ́ẹ̀ ni mo gbádùn ètò yín gan ni o. ẹ wọ́n ṣeun bàá mi ẹ ṣeun bàá mi. ṣé ọmọ ògbó ní bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn ẹ̀fọ́ wọ̀nyẹn. kọ́nù wọn ṣàánú mi oko mo gbé. àbájọ náà àbájọ. Erinfolami tẹ̀ ń wo ìgàn oko ló gbé. oko ni ìlú oko mo ti wá. àbájọ torí àwọn ọmọ ìpín wọn mọ́ torí àwọn òbí wọn gan wọn kọ́ wọn. tọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ó wá ku ẹ̀fọ́ sọkọyọkọtà àti ẹ̀fọ́ ìrìrí. ẹ̀fọ́ ìrìrí ẹ ṣeun adákọ̀jọkọ̀yọkọ̀tà ọ̀pọ̀ ẹlẹ́mọ Yorùbá nìyẹn àbí. Yorùbá ni mí. ọ̀dà ẹ̀gbọ́n gbàgbé sọ pé Kwara State lódò wa. ó yá ẹ ti jókòó lórí àga Yorùbá pọ́nbélé báyìí Erinfolami àbí ó yá ìpínlẹ̀ wo lẹ pè ìpínlẹ̀ yín? Kwara State. Kwara State ó ti lọ state ìlú Yorùbá. hello ẹlòmíì bẹ́ẹ̀. hello. ẹ káàsán ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ gbẹdọ. orí ètò ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé lè wà. bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀. ẹ wà ń bẹ̀ ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Azeez Ajani Saka. ibo lẹ ti ń pè. láti Eruku Kwara. nípínlẹ̀ Kwara ọ̀hún amadugbe o. bẹ́ẹ̀ni. ẹ ṣeun sọmọ Yorùbá pọ́nbélé ni. Yorùbá ni mí pọ́nbélé. ẹ sì ṣé ó máa wù yín ká ẹ jókòó lórí àga Yorùbá pọ́nbélé. ẹ tún sùn bẹ́ẹ̀. ọ̀dà ẹ jẹ́ àkọ́kọ́ ìbéèrè ní ká kọ́kọ́ fi ṣẹ̀wọ̀n lọ́wọ́. ó yẹ ẹ jẹ́ àwò ìbéèrè kelo láàrin ìbéèrè kínní sí ìkẹwàá. láàrin ìbéèrè kejì sí ìbéèrè kẹwàá. sí òkè wọ́n ti mú ìbéèrè kínní àbí ìbéèrè kejì sí kẹwàá. ìbéèrè kejì sí kẹwàá mo mẹ́lẹ̀ keje. ẹlẹ́ẹ̀keje ni wọ́n mú o Erinfolami kà á fún wọn. nínú òǹkà Yorùbá kí là ń pè ní 58.
Tẹ́ńpẹ̀ ní 58. ẹ̀yà 58. 58 ẹ padà sọ yóò ẹ padà sí èbó po. 58 yìí sọ fún yín ní Yorùbá ni. irọ́ sẹ́rí lẹ́tọ̀ọ́ kankan. lẹ́tọ̀ọ́ láti sọ òyìnbó kankan. láti sọ òyìnbó kankan méjì wò kó wọ́n. tó bá jẹ́ pé 50. lẹ́tọ̀ọ́ hello. Hello. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Orúkọ mi ni Adéọlá Olúwatósìn láti Ìdó. láti Ìdó kí ẹ kó kọ yín. Adéọlá Olúwatósìn. sọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ lè jókòó lórí àga Yorùbá pọ́nbélé. A lè gbìyànjú sà. ẹ lè gbìyànjú àbẹ́ jókòó. Àjókòó. ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì. pẹ̀lú mi Erinfolami mà ti wà ń kalẹ̀ fún yín ó lẹ̀ ní jẹ́ kankan. Ọlọ́run ràn wá lọ́wọ́. ó lẹ̀ ní jẹ́ kankan. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọlọ́run ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ọ̀yá ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ṣé ẹ ti jókòó báyà bí. Bẹ́ẹ̀ sà. ọ̀yá ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Adéọlá Olúwatósìn. Olúwatósìn. Bẹ́ẹ̀. tá a bá wò báyìí nísìnyí ọdún wo ni ọ bí yín. Ọdún mi ní ọdún 1990. nínú Yorùbá 1990 ọ̀dà ẹjẹ́ ń fún nítorí pé ẹjọ́ obìnrin ẹgbẹ́ gbùà ẹ lágara wọ́n ti sá lọ. hello. Hello. òun kan yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Asis Ajani Saka láti Èrùkú Kwara. ẹ ti pè lẹ́ẹ̀kan ẹ ti tún pè pé wọlé padà ni. ẹ ti pè lẹ́ẹ̀kan hello. òun kan yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Jùmọ̀kẹ́ láti gbọ́lé. ẹ sún kúrò níbi ẹ̀rọ agbágbé yín tàbí kẹ́ yí i lọlẹ̀. Mo ti yí lọlẹ̀, mo ti ń gbọ́ yín. kí ló kọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Jùmọ̀kẹ́ Àlùkò. láti Ìgbólékè. sọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá ni. ṣé ẹ jókòó lórí àga Yorùbá pọ́nbélé. Màá jókòó. ẹ jókòó. Erinfolami mà ti wà mí Erinfolami ní kò sí tẹ́ ẹ ṣe pé ẹ lè jẹ̀bù lónìí. ṣé ẹ lè gbé Gẹ̀ẹ́sì. Irọ́ náà ń pa, màá jẹ̀bù. ẹ jẹ̀bù ọ̀yá ẹ ti jókòó ẹ láǹfààní láti sọ Yorùbá kankan bíi tí wù kó mọ̀ láti ṣe èbó kankan bíi tí wù kó mọ̀ ẹ má bínú. ẹ jẹ́ kọ́kọ́ fi ìbéèrè ṣẹ̀yìn lọ́wọ́ láti ìbéèrè kejì sí ìkẹwàá wọ́n ti mú ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè kẹrin. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin Erinfolami ń bẹ ńlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin. parí òwe yìí tí ọmọdé bá fẹ́ súnsúnkùn kí ni. Tí ọmọdé bá fẹ́ súnsúnkùn. ó pa ká sọ. ọ̀dà ká sọ pé pàpà sọ ẹ̀ tí ṣe bẹ́ẹ̀ ẹ̀ tí sọ òyìnbó àbí. wọ́n ti sọ ìbò. ẹ̀ tí ṣe ìbò torí ó fẹ́ kẹ́ ẹ jẹ̀bùn. iléèwé wo lẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ. Ìgbólé community primary. Ìgbólé community primary kí ló dé ẹ̀yin nìkan. Hello, ènìyàn mi ẹ̀kú ọ̀lẹ́. Ìjìnlẹ̀ Yorùbá lẹ́wà lórí ìkànnì ADAMIMOGO 107. àwa ni ó kọ yín àti fi tẹ́ ẹ ti ń ké. Mọ́mí Glory ló sọ̀rọ̀ látàjọwọ́. Mọ́mí Glory láti àjọwọ́ àkókò. sọmọ Yorùbá pọ́nbélé ni. Ọmọ Yorùbá àtàtà. Honorable Ọmọtọ́ṣọ́ Alaska ní ká sọ fún yín pé ẹ ti láǹfààní sí ẹ̀bùn ẹgbẹ̀rún méjì bẹ́ẹ̀ ṣe pé òun. Àwọn ṣe o. àmọ́ ẹ máa gbọ́ o ẹ ní sùúrù o tẹ́ ẹ bá ti jókòó lórí àga Yorùbá pọ́nbélé ẹ gbọ́dọ̀ sọ èbó kankan. ṣé ẹ ti ṣe tán? tẹ́ ẹ bá ti ṣe èbó ti lọ nù. Mo ti ṣe tán. ọyẹ ẹjẹ àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn iléèwé wo lẹ lọ. Mo lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. kí ló kọ ẹ. Mo dẹ̀ lọ sí girama. alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí ló kọ ẹ. Ẹni sùúrù o. ó yẹ má pẹ́ àkókò ti lọ ìṣẹ́jú méjì. Ilé ìwé ìjọba ìbílẹ̀. ìjọba ìbílẹ̀ bo. Ìjọba ìbílẹ̀. ti bo. Gúúsù. Gúúsù bo. ó yà. Gúúsù ìlà oòrùn gúúsù. ọ̀dà ẹ mú béèrè láti ìbéèrè kejì. Mo mú béèrè kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wo béèrè ẹlẹ́ẹ̀kejì fún wọn. kí ni Yorùbá ń pè ní textbook. kí Yorùbá ń pè textbook.
ṣé ẹ gbọ́ béèrè yín. bẹ́ẹ̀ ni. kí ni ìbéèrè yín. ìbéèrè mi lẹ́ ń pè ní kí ni Yorùbá ń pè ní ìwé. ìwé kí ni. ìwé tí àwọn ìwé kíkà. ìwé kíkà. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ gbọ́ béèrè eléyìí kí ni nínú òǹkà Yorùbá kí ni 758. 758. àádọ́rin. ṣe ẹ gbọ́ béèrè yín. bẹ́ẹ̀ ni. kí ni béèrè yín. ẹni kí ni kí ni òǹkà méje márùn-ún àti ẹ̀jọ ìpè papọ̀. ọ̀yá kí ló ń ka ẹ̀ méje márùn-ún mẹ́jọ ní pápákọ̀ àkókò ti lọ. mọ́mí Glory. ó tí ì sùn ìbò ó yà. ó pàkàṣọ ọ̀dà ẹja fún yín lẹ́gbẹ̀rún kan torí pé ìmúlẹ̀ sọ ìbò títí tá ìbò parí. Erinfolami ní ká fún yín lẹ́gbẹ̀rún kan. àní lè gbé pè mọ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣèpolówó ọjà lórí ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pe dókítà Ọlámídé fún ohun kan tàbí ohun míì ẹ pe nọ́mbà mi lẹ́yìn ètò. ẹ̀yin tẹ́ fẹ́ wá jókòó sórí àga yìí tẹ́ bá ti jókòó ẹ ti kọ́kọ́ láǹfààní sí ẹgbẹ̀rún 5. a máa wá já díẹ̀ díẹ̀ bá ṣe ń sọ ìbò sí nọ́mbà mi rè o 08034865342 wọ́n ní olóòtú àfi ìgbà tí ẹ fi ọgbọ́n já ìpè mi ọ̀gá o wọ́n ní mo ti rẹ́rìn yó pásítọ̀ Sam Adé Àjàyí kálọ̀wọ̀ sàn 08034865342 náà ni ẹ lè ṣe bẹ́ẹ̀ tí ẹ lè pè mí sí ẹ lè bá mi sọ̀rọ̀ láwọn ojú òpó gbogbo yá mọ́ dágbére. ẹ̀yin ará lé ọ̀sẹ̀ tó ń bọ̀ náà tún ni àbí kílẹ̀ ni mo sọ ọ̀sẹ̀ tó ń bọ̀ náà tún ni ìpele mìíràn ní orí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ní orí Facebook adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ ẹ̀yin tí ẹ̀ dẹ̀ tún wò wá ní TikTok Instagram Telegram gbogbo ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín. Thank you very much adúpẹ́ o ẹ ṣé o. ẹ tún pàdé wa lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ tèmi kò yí padà Erinfolami pẹ̀lú mi. Samuel Olúbáyọ̀ Ọlámídé náà ló kọ mi títí ọjọ́ mẹ́jọ ó ṣe kí ni o ó dàbọ̀.